له الملك وله الحمد بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير. وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. وبعد، فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم. يقول الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عباد الله، nínú àlàyé tá a ṣe nípa nǹkan tó jẹ mọ́ kú àti bó ti ṣe yẹ ká ní ìpalẹ̀mọ́dé kú àti báwo láti ṣe sí òkú lẹ́yìn ìgbà tó kú bá kú ní ìbámu pẹ̀lú òfin ṣẹ̀ríà. àti ṣàlàyé pàǹfẹ́ nígbà tí òkú bá kú ká túyáyá jáde láti wá ṣe sọ̀látul jánásà sí òkú yìí lára. afẹ́ pípé kárí bí èèyàn ogójì nínú àwọn ẹni tó ṣe sọ̀látul jánásà sí òkú lára yìí tí ẹnìkan nínú wọn tí èéfì kankan sọ̀rọ̀ fún sí Allah, ẹni tí ò lẹ́bọ lẹ́rù. tàbá nínú èèyàn ogójì bẹ́ẹ̀ tí gbogbo wọn tí wọ́n ń tọrọ lọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá wa kó ṣàánú òkú yìí kọ́gẹ̀ẹ́. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní Allah yóò gba ìgbà wọn lórí ẹ̀. ẹgbàá wa kan tiẹ̀ tọ́ka sí ike kárí èèyàn bíi 100 tí wọ́n máa tọrọ ọ̀pẹ̀ fókù, Allah yóò gba ìgbà wọn lórí ẹ̀. ìdí ni tó fi jẹ́ ike kọ̀tọ́kẹ́mi pẹ̀lú rẹ̀ kásá sẹ́yìn níbi àti ṣe sọ̀látul jánásà sókù lára, nítorí pọ́ńpù káta wa gan-an níbi sọ̀láàtì tá a fẹ́ ṣe yìí. nínú ọ̀kan nínú àwọn ẹgbàá wa, Ànábì Muhammad sallallahu alayhi wa sallam oníjẹ́ mi bá ń ṣe sọ̀láàtì sókù lára ẹ máa ṣàdúrà fún tọkàntọkàn torí pọ́ńpù káta àdúrà yẹn gan-an. Sọ̀látul jánásà ó tún gba qirat, ó túmọ̀ sí pé kíkópa nínú sọ̀látul jánásà títẹ̀ ló kù débi tá a ti fẹ́ sìn èèyàn gba qiratan. wọ́n wá béèrè lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam òun náà ní má mọ́ odò, àmọ́ tó bá kó obìnrin ni déédéé bíi dódó rẹ̀ òun náà ní má mọ́ odò. báyìí láti máa gbé àwọn òkú tí ìmáàmù ra òkú yìí nígbà tá a bá gbé wọn lẹ́yìn tá a parí sọ̀látul jánásà tá a ń gbé wọn lọ síbi tá a ti sin wọn. òfin ṣẹ̀ríà ní ká yára, torí pé tá a bá gbé wọn léjìká wa nígbà tá a ń yára bákan méjì ni. nínú kọjá pé ibi ire àtúbọ̀tán tó dá ilé ọlá òun là ń gbókun yẹn lọ. òun náà fẹ́ ká tètè gbóǹde bẹ́ẹ̀, àbí kọjá ká ní ibú ẹni ìyà òun náà la gbé séjìká, yóò wu àwa náà ká tètè sọ̀kalẹ̀. torí ẹ̀tẹ́ bá gbé òkú, Ànábì sallallahu alaihi wasallam asri'u bil janaza, ẹ máa yára pẹ̀lú òkú tẹ́ gbé nígbà tẹ́ ń bá gbé lọ. nígbà tí a bá gbé òkú táwa débi tá a ti fẹ́ sin ní orí tẹ́, gbogbo wa a gbọ́dọ̀ jókòó tí ó fi di pa gbókù yẹn kalẹ̀. nígbà tá a bá tó gbókù kalẹ̀ láti jókòó, a sì ti sọ pé nígbà tá a bá gbókù lọ tí orí tẹ́ tá a ti fẹ́ sin yìí ó ní kó síwájú káwọ́ tẹ̀lé. ọkọ̀ tó bá gbé òkú kó síwájú, àwọn ẹni tó bá gbé òkú àwọn síwájú, àwọn tẹ̀lé wọn. nígbà tó bá ti wá gbé òkú tán sọ kalẹ̀ nínú ọkọ̀ tán gbé kalẹ̀, nígbà tó bá tó gbé kalẹ̀ làwọn tó láǹfààní àti jókòó. ẹ̀jẹ̀ àkíyèsí ara jàmá, púpọ̀ nínú wa a máa ń lólé ayé bí ìgbà tó ṣe pé inú rẹ̀ láàmà wà láéláé. a kì í ronú nípa àwọn ẹni tá a ti jọ wà lánàá
tílẹ̀ má lónìí tí wọ́n tún fọ wọn fún wa níta gbọ́ òun náà nípa àwọn ti kú wọn láwọn ti fayé sílẹ̀ àwọn ti di tàn bẹ́ẹ̀ náà làwa náà kò sí tàbí ṣùgbọ́n ọjọ́ kan ó dé láyé tí wọ́n sọ pé àwa náà sì máa eléyìí ò sí nù nǹkan tó ṣe pé má jẹ́ wọn gbọ́ má sọ má wí lọ́rọ̀ bọ́ ọ̀fẹ́ láti kú bọ́ ọ̀fẹ́ láti kú gbogbo àná làkùjọ kan ìdí tó sì fi jẹ́ wípé ó máa ń bà wá lẹ́rù ó kó wa ní ìrira púpọ̀ kó máa sọ̀rọ̀ kú létí wa ó náà ní ìpalẹ̀mọ́ wa eléyìí tá a ṣe kalẹ̀ dé kú kèé sì tọ́ da kèé sì tọ́ da rárá ọ̀ràn tí bó ṣe ń hùwà ni ọ̀ràn tí bó ṣe ń ṣẹ̀sìn ọ̀ràn tí sọkúsọtọ̀ ọmọ fẹnu rẹ sọ ni ṣé gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọn bẹ́ẹ̀ nù nǹkan tó ṣe pé tó bá gbé lórí àtẹ yóò jẹ sábàbí tó fi ráàlì jẹun náà wọ̀ báwo ló ṣe ń hùwà báwo ló ṣe ń ṣẹ̀sìn àwọn ọ̀rọ̀ wo ní jáde ní ká ẹnu rẹ gbogbo nǹkan yìí náà ló ló wá fi ń pàkíyèsí wa wọn ya ayyuhal ladina amanu ittaqullah wal tanzur nafsan ma qaddamat lighad wattaqullah inna Allaha khabirun bima ta'malun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ bẹ̀rù Allah kí gbogbo ẹnì kọ̀ọ̀kan nínú yín kó máa wo kí lòun ṣe é lẹ́ẹ̀dí ọlọ́run torí ikú òjijì ni máa wá ayé àti ṣàtúntò kò sí ayé àti ṣàtúnṣe kò sí ayé àti tọrọ ọ̀dáríjì ò sí fẹ́ni tí kú bá ti dé bá torí ẹni al-Imam Shafi'i ni wọ́n ti sọ wípé wa ardullahi wasi'atun walakin idha nazala al-qada daqa al-fada'u ilé Olúwa Ẹlẹ́dàá wa ọ̀fẹ́ púpọ̀ ṣùgbọ́n nígbà tí kádàrá bá dé gbogbo lẹ́ni máa fún máyà tolu aba kọ pé kú tó àsìkò tó yàn kú ni níbo lọ fẹ́ sáwọ̀ tó ti rí ìgbàlà tó kọ mọ́ níbo lọ fẹ́ wọ̀ tó ti lè gbọ́ tó ti sámọ́kú lọ́wọ́ wàláhì kò sí gbogbo ayé bá péjọ pé gbígbà làwọn gbàyàn ó ní kú sẹ́ẹ̀ á àfẹnitsọ́ bá bọ̀ ọ lọ àfẹnitsọ́ bá bọ̀ ọ lọ tọ́jọ́ kú kálukú bá ti tó kò sí àdọ́gbọ́n sí torí di eléyìí àwa torí jẹ níbi tá a ti fẹ́ sìnkú àmì pàwárò àrònú pápù wọ́n ń gbẹ́lẹ̀ lọ́wọ́ àwa ti wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ tí èèyàn bá tẹ́tí gbọ́ dáadáa ẹ ti máa ń gbé àwọn èèyàn wọ̀nyí wọn ò ronú kú wọn ò mọ tó gbé wa wá síbí wọ́n rò pa wá sẹ́fẹ̀ẹ́ ń bí ni eré la wá sẹ́ ń bí ẹnìkan nínú wa mà ló kù ó náà lérò pé wọ́n kù ó mà láwa bò mọ́lẹ̀ yóò fi jẹ́ kọ́rọ̀ bọ́ọ̀lù lẹ́yìn àmọ́ sọ ọ̀rọ̀ bí sìmẹ́ntì ṣe wọ́n kún wọn ńlẹ́ máa sọ ọ̀rọ̀ bí owó ọkọ̀ bó ti ṣe gbówó lórí ńlẹ́ máa sọ àpẹẹrẹ pàrọ̀nù pàlùkìyà mọ̀dà àpẹẹrẹ pàrọ̀nù pé ẹni títí ẹ dẹ́nu tani ó tún kàn ń dà oníkálukú àmàṣẹlẹ ayé níṣẹ́ pàgbára wa ká a sì ti ríran rí báwo làtúbọ̀tán ó ṣe dáa tó àwa ti mọra wa lọ́mọ àlùjánnà àmọ́ wa dára wa ní mami kàmá fòyà àtúbọ̀tán rẹ̀ ọ̀dà àmì pa níbẹ̀rù Allah wọ́n ní nínú gbogbo sẹ́rù bà mí nínú gbogbo dẹ́rù bà mí ikú ga jù nínú tí máa dẹ́rù bà yẹn ẹ wá wo bá ṣe wá mú kú náà àkàkùmá ọwọ́ rẹ̀ hẹ́hẹ́ là ń fi mú oníkálukú wò pé àṣìṣe tó bá ẹni wa ló jẹ́ kó wọ́n kú irú àṣìṣe tó ṣe kò ní ṣàwà gbàtà sì máa ń gbé bàbá kan ló bí wa màmá kan ló bí wa àwọn ò sí mà àwọn náà bí ma báwọn náà sì lọ mọ́mọ́ wa lọ́jọ́ kan nù làwọn náà máa kùtà pé bàbá mi ti kú màmá mi ti kú ẹ jẹ́ ká bẹ̀rù Allah ẹ jẹ́ ká fi hàn pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń mì wá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó pàkíyèsí wa lọ sídi àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó pọ̀ nù sẹ́ wa ká pàtì àwọn aburú àtàìdá dáǹsẹ̀ ká jìnà sí bá ń ṣe fẹnu wa rọ́ọ̀fù níwàkúwà kárántí pé kú ń bẹ gbogbo ètò ọba ti sọ ó ti dọ̀ràn eléyìí tó ní pọ́ńbẹ́ tọba ti lọ́la gbẹ̀ndàlù kìyàmà wọ́n gbẹ̀san lọ́dọ̀ rẹ̀ nígbà tí abati wa gbé òkú yìí kalẹ̀ wọ́n ti gbẹ́lẹ̀ tán ètò dájú òun náà ní ká máa gbẹ́ alahad fáwọn òkú wa alahad òun náà ní lẹ́tà gbẹ́
agbẹ́ lọ sínú ilẹ̀ gbọ́rọ́ ìgbà tá a wá dé sàlẹ̀ a wá pẹ́ kọ́rọ́ rẹ̀ ní agbọn al-qibla a wá gbẹ́ dédé bi tí a gbé òkú yẹn sí níbi tá a pẹ́ kọ́rọ́ a wá gbé òkú sínú rẹ̀ lẹ́ni tá a dojú rẹ̀ kọ al-qibla òkú yẹn wá kọ̀yìn sí wa ẹ̀yìn tó kọ sí wa a wá ní àwọn blọọk eléyìí tó jẹ́ ká mà tá a bá má tá a ṣe tó tóbi dáadáa tó fẹ̀ dáadáa lọ́nà tó ṣe pé àlàfo bí tó kù ti kọ̀yìn sí wa yóò lè bò láti sàlẹ̀ dókè tá a bá na blọọkù yóò bò láti sàlẹ̀ dókè a wá tò àwọn blọọkù tẹ̀léra wọn a tò àwọn blọọkù tẹ̀léra wọn a tò àwọn blọọkù tẹ̀léra wọn tá a fi dí ẹ̀yìn òkúta sí tó eléyìí ni sàárè ìtọ́yẹ ká máa gbẹ́ fòkù wa nígbà tá a bá ti wá fi blọọkù alámà tá a ti fi dí ẹ̀yìn òkú yẹn tán a wá rọ ìpẹ́ bo gbogbo lẹ́tà gbẹ̀rún títí délẹ̀ kótó di pa pẹ́kọ́rọ́ sàárè òkú abu eléyìí alahad gbẹ́sàárè pẹ́kọ́rọ́ rẹ̀ kọjá tóbi tẹ́ pẹ́kọ́rọ́ lẹ́gbọ̀kù sí alahadu lana wa shaqqu lahum bẹ́ẹ̀ la Nabi Muhammad sallallahu alayhi wa sallam sọ sàárè tá a gbẹ́ tá a pẹ́kọ́rọ́ onítàwa mùsùlùmí ashaq eléyìí tá a gbẹ́lẹ̀ lójú tòrò tá a kẹ́ gbókù sínú rẹ̀ táwọn ẹni tí èsè mùsùlùmí ni irú sàárè tó yẹ ká máa gbẹ́ ni ẹ̀rí pé gbígbẹ́ eléyìí yọ gbásìkò díẹ̀ dúró ètí ó ti má wa lọ́wọ́ lọ ẹlẹ́ẹ̀kejì eléyìí tí wọ́n wí pé ká máa gbẹ̀rún ààbò wà ń bẹ̀ púpọ̀ fókù ju ta lákọ̀ọ́kọ́ tá a máa lò lọ nítorí pé wo bí tí agbẹ́lẹ̀dẹ̀ kó tó di pa pẹ́kọ́rọ́ rẹ̀ ká tó gbókù sínú bí tá a pẹ́kọ́rọ́ kó tó di pa tó fi blọ́ọ̀kù alámọ̀dí ẹ̀yìn rẹ̀ ká tó wá rọ́pẹ̀ bo gbogbo àlàfo tó kù yún ẹ rí i pé ìsọ̀ ńlá ń bẹ fókù nínú rẹ̀ kò ní í ṣe ní nǹkan tí ọ̀rọ̀ ọ̀run dọ́dọ̀ rẹ̀ fún ẹranko eléyìí tó jẹ́ pé máa jẹ ẹran kò ní í ṣe ní tí ọ̀rọ̀ ọ̀run dọ́dọ̀ rẹ̀ báwọn ẹni láabi gbẹ́gbẹ́ tó bá ti sìnkú tán ẹ̀yà ara rẹ̀ làwọn máa wá ká ẹ wá dúró lẹ́tẹ̀gbẹ́ kẹ́ tó débi tó kù wá pẹ̀lú àṣẹ Allah kẹ́ tó débi àṣírí yóò tù yàtọ̀ sí ìta kan bólẹ̀ lójú tòró tó bá jẹ́ ẹranko tí máa ń jẹran tó sì jẹ́ pé imú rẹ̀ ń ṣiṣẹ́ dáadáa ó ti fura mọ̀ pé wọ́n sìyàn síbí ọwọ́ nǹkan tó kàn wá lókè rẹ̀ náà ni irú àwọn pákó 1/12 tá a nà sí lórí òun náà la lè sọ yìí pé a fi dáàbò bò ká tó di pa arọ́ pẹ̀ bò àwọn ẹranko Abidjan àwọn náà máa ń fọwọ́ walẹ̀ wọ́n máa ń fọwọ́ walẹ̀ irú àwọn pákó 1/12 tá a gé sí orí sàárì òkú lábalábala ẹranko Abidjan lè lo èékánná rẹ̀ láti yọ ní ọba di pé òkúta alágbé pamọ́ náà ló ti yọjú yìí kólú akọ́mọ́sẹ ẹran àwọn òkú wa ní nǹkan àti fi ṣèfàjẹ́ fún àwọn ẹranko. akramakumullah yàtọ̀ sẹ́lẹ̀ yìí àwọn ẹni láàbí tó ẹgbẹ́ gbà tí wọ́n sin òkú tán àwọn láwọn fẹ́ lu ẹ̀yà ara rẹ̀ àwọn ẹni tó níbẹ̀rù Allah tó bá gbé irú sàárè báwọn ni àti débi tó kú wa kì í ṣòro fún wa kì í ṣòro fún wa rárá ètò fẹ́ di orí rẹ̀ ètò fẹ́ ṣe gbà ètò fẹ́ ṣàwò torí ẹ jẹ́ káwọn náà máa gbìyànjú ẹ̀ ọ̀rọ̀ pé ilẹ̀ máa ya iná ní táwọn èèyàn máa fi ṣèkẹ́wọ́ láwùjọ wa ìpè ńgbà tábà fi gbẹ́ sàárè débi tí a ti fẹ́ pẹ́kọ́rọ́ rẹ̀ yín tábà ti bẹ̀rẹ̀ sí ní pẹ́kọ́rọ́ rẹ̀ gbogbo lẹ tọ́wà lábẹ́ ibi tá à ń pẹ́kọ́rọ́ yọkàn yabo ibi tá à ń pẹ́kọ́rọ́ ni ó ṣeéṣe kó rí bẹ́ẹ̀ lágbọ́n bòmí ó sì ṣeéṣe kára àwọn ẹlẹ̀ tó ṣe pé wọ́n ní agbára wọ́n lè sàmúmára rú rẹ̀ tá a bá rí ibi tó lè sàmúmára rú ẹ̀ lórí tẹ̀kan ó yẹ ká ṣàwárí irú bẹ́ẹ̀ ibẹ̀ ló yẹ ká máa sin àwọn òkú wa bẹ́ẹ̀ ló yẹ ká máa gbẹ́ sàárè wọn dàbà sí bẹ́ẹ̀ sunna nabi sallallahu alaihi wasallam tó ní irú sàárè wọn ni ló yẹ kó jẹ́ tiwa àti musẹ́nu akramakumullah á rí i pé òkú wa tá a sin sí sàárè àsọnù rárá níṣẹ́ la ṣe nǹkan tó lù wá fi pa wá láṣẹ Olúwa ló ní thumma amatahu fa aqbara lẹ́yìn rẹ̀ lÓlúwa pa ó sì gbé sí sàárè àpẹẹlẹ ńlá lÓlúwa fi ṣe fún èèyàn tí ò bá sí pé wọ́n ń gbèyàn sí sàárè ni gbogbo oníkálukú wa ni ọba ti kórìíra kó ń jẹ èèyàn nítorí pé òkú ọmọ èèyàn kò yàtọ̀ síbẹ̀ sí rókò ewúrẹ́ tewúrẹ́ bá kú tẹ bá fi sílẹ̀ lálọ tẹ bá déjì rẹ̀ lábọ̀ ẹ bá pé ewúrẹ́ yìí ti wú yéṣe bẹ́ẹ̀ ṣe sílẹ̀ lọ́wọ́ àmọ́
tẹ́bá tún lọ àlọ́ míì tẹ́bá fi bọ́ àbọ̀ míì ẹ̀rí pé ti rùn tẹ́bá tún lọ àlọ́ míì tẹ́bá fi bọ́ àbọ̀ míì yóò tún máa múra àti bẹ́ẹ̀ fọ́ọ̀mù èèyàn náà sì wà nù jàmá Olúwa pọ́n wa lé púpọ̀ látàrí kó ṣe wá léèyàn ó fi làákàyè ó fi ṣe wá lọ́ṣọ̀ọ́ torí ẹ̀ Olúwa wa ní téèyàn bá kú ẹgbẹ́ sí téèyàn bá kú ẹgbẹ́ sí torí pé Olúwa fi ṣàpọ́nlé rẹ̀ ni kẹ́sì máa wọ nǹkan àwọn tó nífẹ̀ẹ́ wa kitikiti àwọn làwọn ẹni tí ó ṣàtìkọ àti gbé wa sùn torí kò ní wù wọ́n pé ọmọ ìyá mi ọ̀rẹ́ mi èèyàn mi ṣé níwàá máa wòran tí ó wù tí ó bẹ̀ tí ó máa rùn láti lè gbàgbẹ́ kọjá mọ́ kò ní wù ọmọ èèyàn láti ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ká gbé òkú wa ká sí yẹn wọn bẹ nínú àpọ́nlé tó lu àṣẹ fún wa á fi ẹ̀gbẹ́ ọ̀tún òkú wa á fi lélẹ̀ á wà kọjú rẹ̀ sí al-qibla ó wà nínú adé kan tí imaamu Abu Dawud rahimahullahu ta'ala tí wọn gbé jáde nínú súnánù wa wọn sọ̀rọ̀ nípa al-qibla anabi wa sọ pé qiblatukum ahya'an wa amwata ẹ̀rí bí dáhùn kọjú sí dáhùn ti ṣe sọ̀láàtì ó ní ibùdójúkọ yín láàyè àti lẹ́yìn ikú yín torí rẹ̀ tó kú bá kú bọ́lá dojú rẹ̀ kọ al-qibla á sì fi ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ lélẹ̀ á fi ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ á fi lélẹ̀ á wà kọjú rẹ̀ sí al-qibla bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀mínà bá kókù rẹ̀ dé bóun náà ṣẹṣẹ́ nù tẹ́lẹ̀mínà bá kókù rẹ̀ dé bóun náà ṣẹṣẹ́ nù torí ẹ̀ máa ṣàkíyèsí tẹ́ bá lọ sórí tí àwọn mùsùlùmí ẹ̀ rí i pé àwa kì í ma sàárè àwa kì í rẹ́ sàárè èèpẹ̀ eléyìí tá a wà jáde nínú ilẹ̀ lẹ́yìn ìgbà tá a gbókù sínú ilẹ̀ kò sí bá a ṣe fi èèpẹ̀ yín bo kòtò tá a gbẹ́ má tí ò ní lé torí pé ntí ò sínú ilẹ̀ tẹ́lẹ̀ àti gbé wọnú ẹ̀ tẹ́bá wá fẹ́ fi èèpẹ̀ yìí tá a fẹ́ fi bolẹ̀ padà yọ̀ọ́ jẹ́ nǹkan tó ga sókè kọ́mọ́ ju èèpẹ̀ tẹ́ wà jáde lọ ọ̀nà ilẹ̀ wà bo òkú yín Islam gbà wípé tẹ́ bá rí òkúta wẹ́wẹ́ bíi granite bíi gravel kò burúkú ẹ kó lórí sàárè o torí kíni àǹfààní rẹ̀ ní pé tó bá rọ̀ tó bá sí àgbàrá kágbàrá ọmọ bá wọ èèpẹ̀ tó wà lórí sàárè lọ ní rọrùn tí àwọn òkúta wẹ́wẹ́ ń tó bá pẹ̀lú òkúta tẹ́ dàbò òkú lókè kò ní jẹ́ kí omi ó tètè jẹ́ kí àwọn èèpẹ̀ tó wà lókè òkú yẹn kó tètè yìnrìn dànù yàtọ̀ sí lẹ́yìn símẹ́ǹtì báwo búlọ́ọ̀kù báwo ògiri báwo yàrá báwo lórí òkú kọ̀tọ́ládé òfin ṣẹ̀ríà gbogbo ẹni ṣẹ̀ríà sọ pé kí wọ́n mú kú o nínú sẹ́tà nàbì sallallahu alaihi wasallam tí wọ́n rán Ali ibn Abi Talib radiyallahu anhu Ali náà wá fẹ́ firú rẹ̀ rẹ́ nìkan lẹ́yìn ikú ànábì ọ̀yọ́ àjẹ́ kí n rán nínú sẹ́tà nàbì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n rán mi ó ní ẹran mi ọlọ́kọ̀ọ́kọ́ ànábì ní ọ̀ gbọ́dọ̀ fi àwòrán kan yà tọ́jẹ́ ta bẹ̀mí sílẹ̀ àfi kọ́ parẹ́ ó sì gbọ́dọ̀ fi sàárè tó ga jù tó ga lọ sókè jù sílẹ̀ àfi kọ́ sọ́ di dọ́gba sàárè ò gbọ́dọ̀ ga táwa máa lọ tún pé pẹ̀mí wa táwọn ọmọ pé pẹ̀mí wa á ń bọ̀sibọ́sí kọ́ kọ́ lélẹ̀ lórí ṣẹ̀rí àìsàn pé ẹ̀tí ẹ̀ gbọ́dọ̀ rẹ̀ wá ní nílùú ti yán àwọn ọ̀daràn pọ̀ tó bá ti sìnkú tá ìsìnkú orí rẹ̀ wọ́n máa wá ká bẹ́ẹ̀ bá kọ́ńkírẹ́tì rẹ̀ tẹ̀lẹ̀ táìsì máa ti tàlàzó kò dí ọ̀daràn lọ́wọ́ kò dí ọ̀daràn lọ rárá gbogbo ẹ̀ náà la tún ti rí tó ẹ pé àwọn olórí ibú yẹn wọ́n lọ wá kinní kan kọjọ sóbẹ̀ kọjọ bí ọkọ́ wọ́n ti wá ṣe lọ́nà tó jẹ́ pé tẹ bá gbá bí tọkọ́ mú pẹ̀lú ọwọ́ òsì ibi tó dàbí sóbẹ̀ yẹn tó bá ti gbára yọ orí òkú kò lọ́rùn lọ́kìlá wa ná láti fi ámà kó fi fọ́sàárì wọ́n sì ti máa dédé ibi tó rí wa wọ́n kàn gbélé ní káwọ́ wọ́n bá yọ orí àwọn olórí ibú táwọn náà mọ̀ pa àwọn òkú wọ́n mọ̀ pa àwọn náà òkú ní ẹ́ kí lọ́wọ́ à ń bẹ̀ ebi dọ̀tí ni lọ yọrí bàbá ẹ̀ àti tìyá ẹ̀ ebi dọ̀tí yọ̀dọ̀tí kò lọ́rùn sẹ́mi pé ajá mọ ọmọ tiẹ̀ tọ́jú ó sì mọ ọmọ odò àyà ó máa gbé nítorí pé bàbá tiẹ̀ náà àti màmá rẹ̀ náà ti kú orí tí wọn ò ṣe jápàǹtì ọ̀bẹ̀rù Allah wọn rántí pé wọn náà padà dára àlẹ̀ tẹ́ bá lọ sórí táwọn mùsùlùmí sẹ́wọ̀n pé pẹ̀pẹ̀pẹ̀ náà lọ́wọ́ lórí sàárè kọ̀ọ̀kan ẹ̀rí pé déédéé ibi tó rí wa
dédé bí torí wọn ṣẹ̀rí àgbà pé ẹ lè gbé nǹkan kan síbẹ̀ bí òkúta wọ́n ní kọ́ kankan sí o sì ní kọ́ nọ́mbà sí o àti sọ pé sàárè nọ́mbà 1 sàárè nọ́mbà 2 sàárè nọ́mbà 3 sàárè nọ́mbà kíni ti bàbá yín ẹ gbọ́dọ̀ kọ́ kankan sí. àmọ́ kò burú wípé ńgbà tó gbókúta kan sí dédé bí torí bàbá rẹ wà ọwọ́ kà láti bí ara ògiri ọkà iye sàárè tó wà 1 2 3 4 ó fi wá mọ nọ́mbà kíni bàbá rẹ wà lápèjúwe kápọ̀ fẹ́ bẹ orí tẹ́wò lápapọ̀ ó sì tún fẹ́ bẹ sàárè bàbá rẹ wò lájàyàrí ó ti máa dédé bo ní sàárè bàbá rẹ wà. akramakumullah ẹ̀rí pé gbogbo ìtọ́jú orí ní sàárè àwọn mùsùlùmí ẹ̀rọ òkúta torí ẹ̀ nígbà tí wọn náà kókù rẹ lọ sí sàárè ní ká máa sìnkú sí o à ń sìnkú sílé kò sọ́nà bẹ́ẹ̀ kò sínú kẹtẹ́sì Islam tó fi kọ́ wa kọ́ máa tẹ́ra rẹ jẹ́ ilé wọn sí ànábì sí ìwọ gẹ́gẹ́ bí ànábì sànábì ni wọ́n actually ńgbà tó ti sẹ ànábì sílẹ̀ o àwọn náà ní máa sìnkú wá sí ànábì ni wọ́n wọ́n sí ànábì orí tẹ́ ni wọ́n máa sin gbogbo òkú sí lójú ayé ànábì sallallahu alaihi wasallam ànábì ó sì mú bá wọn lọ ànábì máa dá lọ sórí tẹ́ Mẹdínà tí ọlọ máa wo yóò tún máa béèrè pé òkú yìí òkú tuntun ní gbò lẹgbẹ débẹ̀ ẹ sọ fún mi kí n ṣe sọ láti sí lára Allahu akbar wọn ní òru ló kù a sì fẹ́ dá àrùn mọ́ yín lójú ànábì ní ẹ ṣe wá sọ fún mi kí ló dé ànábì nítorí pé ọ̀dà àpòbúrò ẹ̀tọ́ wọ́n tò lẹ́yìn ànábì wá sí sọ̀látùl jánásà sí sàárè yẹn la ọjà tarábìnrin kan tó máa ń tọ́jú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam tó kú lóru tí wọn sọ fún ànábì ànábì wa ń béèrè wípé ń bo ní lágbájá wà wọn ló ti kú ìgbà wọn ló kú wọn ló kú lóru ń bo láwá wà àti gbèsè lóru ànábì wa ní kó ń sọ ń sàárè rẹ bàtà wọn wá débẹ̀ ànábì ní kó ń tò lẹ́yìn ọ wá sí sọ̀látùl jánásà sí la àwọn sàhábà náà ṣe ànábì wa ní inna hadhihi al-qubura mamlu'atun dhulmatan ala ahliha wa innama yunawwiruha Allahu alayhim bi salati gbogbo àwọn sáré tẹ̀rí òkùnkùn bírímù ní lórí àwọn tó wà bẹ̀. ńṣe lolúwa máa ń fi ìmálẹ̀ sí sáré wọn látàrí sọ láti fún wọn bá ṣe sìn wọn lára kí wọn tó gbé wọn sí. Allahu akbar eléyìí ló fà ló fi jẹ́ pé gbogbo yẹn máa ń sojú kòkòrò lójú ayé ànábì sallallahu alaihi wasallam kọjá pé ànábì ní ó ṣe sọ láti sí òkú àwọn lára torí kí ìmálẹ̀ ó lè bá wà nínú sáré òkú wọn. tẹ́lẹ̀ ìbájẹ́ báwọn orí tẹ ní kẹjẹ ká máa sin àwọn òkú wá sí kése nílé orí tẹ eléyìí yóò jẹ kémi ò lè dá sí yóò jẹ kí wọn náà lè dá sí tọrọ kọ́bọ̀ tá a bá lè mú wá orí tẹun yóò jẹ ká láǹfààní àti fàgbàlá yípo rẹ̀ orí tẹun yóò jẹ ká láǹfààní àti lè ṣe wáyà sókè rẹ̀ eléyìí tó ṣe pé á papọ̀ pẹ̀lú náà mànàmáná wípé rọ́ọ̀lù kí wọn náà dára bíi eléyìí yóò ràn wá lọ́wọ́ láti jẹ́ kọjá pé àwọn òkú wa wọ́n láǹfààní àti jàǹfààní àdúrà táwọn mùsùlùmí ti bá ń bẹ orí tẹ́wò bá sí. torí délé yìí báyìí akramakumullah nígbà tá a bá ti wá gbé òkú wa tá a fẹ́ gbé ọ̀tún rẹ̀ lélẹ̀ tó bá gbé láhàdì la gbẹ́ á fi búlọ́ọ̀kù alámàdí ẹ̀yìn rẹ̀ ká tó rọ́ pẹ̀lú tó bá sì jẹ́ pé irú ètò à ń bẹ́lẹ̀ lójú tó rọ́ ni á fi búlọ́ọ̀kù alámà náà dí òkè wọn kótó di pa arọ pẹ̀lú nígbà tá a bá ṣe bá ń tán à ń fẹ́ kó jẹ́ pé ẹ̀yin tẹ wà ń bẹ̀ kálukú gbìyànjú láti kópa nínú ìpẹ́ tá a fẹ́ rọ́ sí orí sàárè o kí kálukú gbìyànjú láti rí pé èmi náà ti kó ìpẹ́ mo fọwọ́ mi kó ìpẹ́ sí lórí lẹ́ẹ̀mẹ́ta tó bá sì jẹ́ pé sóbẹ̀ ni àbọ́kọ́ wọn náà ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ilẹ̀ fẹ́ lómi kó náà tó ṣe tábàtì wá ṣe báyìí tán òfin ṣẹ̀ríà sọ wípé Ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí wọ́n bá bo òkúta kánàbí o tó kú ọ̀nbẹ ó máa ń sọ fáwọn sàhábà pé istaghfiru li akhikum wa salu Allaha lahu at-tathbit fa innahu al-ana yus'al Abu Dawud Abu Abdullah al-Hakim àwọn ni wọ́n gbé ẹgbàá wá yìí jáde wọ́n sì sọ pé ẹgbàá wá tó gún régé ni ẹ tọrọ àforíjì fọmọ àyà yín salu lahu at-tathabbut ẹgbẹ́ Allah fún kọ́fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ fa innahu al-ana yus'al torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n bi léèrè lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n bi léèrè
kọ̀pẹ́ àti dálùkìyàmọ̀ pẹ́ àti jẹ́ni tó kọ̀yìn sáyé tó dágbére fáyé kó digbó ṣe ọ̀dára alùkìyàmà wàláhì kọ̀pẹ́ téèyàn ó fi kú náà ni torí pé bá ti wọ́ sáré alùkìyàmà ti bẹ̀rẹ̀ nu. lóòótọ́ kò sẹ́ni téèyàn ó kú fún tí ò ní dùn kò sì sẹ́ni tí ó ṣe ara fẹ́ra kọ ẹni rẹ̀ tí ò ní mí ìsìláàmù kò lòdì sí nítorí pé èèyàn kú kí ọkàn wọ́n bàjẹ́ ká sorí kọ́ pẹ̀lú ẹ̀dùn kódà kọ́tà kó pé kó mi jẹ́ kó máa jáde lójú wa ṣùgbọ́n a gbọ́dọ̀ ké a gbọ́dọ̀ sunkún ká máa hu a gbọ́dọ̀ sun àsunhu a sì gbọ́dọ̀ títorí pé èèyàn kú fún wa ká máa fẹ̀wù ya mọ́ra wa lọ́rùn ká máa síra wa lábàrá ká lọ dánrí pàǹdàrà ká máa wíwì kúwì Ànábì ní gbogbo ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ kò lè jọ́kan nínú àlùmọ́ torí ẹja kíyè sára nígbà tí ọmọ Ànábì sallallahu alaihi wasallam ti ń sáré ọmọ Ànábì ní Zainab radiyallahu anha ọmọ rẹ̀ wá ń sáré ó wá jọtọ̀ lọ́jọ́ Zainab radiyallahu anha ó wá ránṣẹ́ sànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọ̀ràn èèyàn sànàbì pé kànàbì ọ̀dà kọ̀ọ̀kan tẹ̀lé ìránṣẹ́ wa láti wá wọ ọmọ òun. Ànábì sallallahu alaihi wasallam wa sọ fún ẹni wọn rán wípé kó lọ jíṣẹ́ fún pé kó ṣe sùúrù kó sì gbà fún Allah gbogbo nǹkan tó lọ́wọ́ bá kọ ṣíṣe náà ní ọ̀sẹ̀ kó ṣe sùúrù kó sàmúmára kó gbà fún Allah. ìgbà tí ìránṣẹ́ yìí wá dé tó jíṣẹ́ bẹ́ẹ̀ fún Zainab wa ni àní mo búra pé dandan bàbá mi gbọ́dọ̀ wà bàbá mi gbọ́dọ̀ wà Allahu akbar ọmọ Ànábì ni sallallahu alaihi wasallam Ànábì wa wá àwọn sàhábà wa tẹ̀lé Ànábì nínú wọn láti rí Sa'ad ibn Ubadah Sa'ad ibn Ubadah ìgbà tí wọ́n débẹ̀ Ànábì wa gbọ́ ọmọ lọ́wọ́ bàtà Ànábì gbà lọ́wọ́ Ànábì tí wàá fura rí pẹ́ẹ́mì ọmọ yìí ń jáde ẹ̀mí ọmọ yìí ń jáde omijé wa ń jáde lójú Ànábì sallallahu alaihi wasallam. Sa'ad ibn Ubadah wọ́n sọ fún Ànábì sallallahu alaihi wasallam ká omijé ń jáde lójú wa Ànábì Ànábì ní bẹ́ẹ̀ ìkẹ́ni tó lọ́wọ́ máa ń fi sọ́kàn àti tó bá fẹ́ nínú àwọn ẹgbẹ́ torí ẹ̀ tó kù bá kú fún ọ omijé wa ń jáde lójú ẹ kò túmọ̀ sí pé ò ní ìmánì kò túmọ̀ sí pé ọ̀gbà kádàrá kọ́ kò túmọ̀ sí pé ọ̀ ń bara jẹ́ lórí tó lọ́wọ́ kọ́ rárá ìkẹ́ni tó lọ́wọ́ máa ń fi sọ́kàn àti tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ òkú wa kú ọ̀nrẹ́rìn òkú kú ọ̀njẹ tungọ́mù òkú kú ọ̀ndàpàrà nítorí pé wọ́n ti torí ahun onítorí kó lè bá fi rinlẹ̀ pálù súnà ní ọ̀gbàdùn ọ̀gá wa ni anabi Muhammad sallallahu alayhi wa sallam ọmọ kú fún ọmọ rẹ̀ anabi sọmídé lójú salawatu rabbi wa salamuhu alayhi bẹ́ẹ̀ náà níjọ́ tí ọmọ anabi kú ọmọ anabi ti ń jẹ́ Ibrahim anabi ní ọkàn ń bàjẹ́ omijé sì ń jáde lójú ṣùgbọ́n àmì fẹnu wa sàn kankan àfi tí ó mú kólu ọyọ́nu sí wa àmọ́ ọkàn wa bàjẹ́ látàrí ikú wa Ibrahim bẹ́ẹ̀ la anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sọ ọmọ ká máa wá sunkún ká máa gbára dálẹ̀ ká máa síra ẹni lábàrá ká máa fa abẹ́fẹ́lẹ́ ká máa fi kọlà síra ẹni lá Islam ọ̀farama sẹ́wọ̀n pé gbogbo nǹkan kò pé kó gbòójì òkú ti lọ ẹ sì máa wo báwa bá ti torí ẹni tó kú banújẹ́ débi pa para wa àtún ní pàdé mọ́tòjọ́ gbèndé kí wàá ní tó sàǹfààní ó sàǹfààní kankan ẹ jẹ́ ká gbà fún Allah ẹ jẹ́ ká gbà fún Allah kámẹ́sì jẹ́ ẹni tí wọ́n máa wíwú kúwú tí wọ́n máa sọ̀sọ́kúsọ táwọn máa tẹ́ra wá dànù wọ́n lè lọ kó àwọn kan wá bí ẹ̀pọ̀kú lóun arò kétí ara yọ gbọ́ kórí wọ́n wú and then what tá a bá gbọ́ torí wá bá wú tí yóò jókòó kò ní jókòó akóbá tún ní fọ́kù
ó wá nínú àdìsí kan tí Imam Bukhari tí wọ́n gbé jáde nínú Sahihi wọn. Sàhábì kan ó dákú lọ́lọ́gbọ̀nrán gandan tọ́lọ́jọ́ pípẹ́, wọ́n rò pé ó ti kú ni. àbúrò rẹ̀ bìnrin òun wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí báwọn obìnrin ṣe máa ń sọ tó kù bá kù. igi lẹ́yìn ọgbà wo ta ló tún kù fún mi, ìwọ kú ojóró. tó gbogbo bá tí wàá sọ kankan àmàlẹ́kọ̀ọ́ pé ń gbọ́ bẹ́ẹ̀ lórí ìwọ ni igi lẹ́yìn ọgbà rẹ̀, wọlá láàánú rẹ̀. Olúwa wa ní kí sàábẹ̀ yẹn dájú padà. Sàábẹ̀ yẹn wá sọ fábùrò rẹ̀ bìnrin pé ń gbọ́ ọ sọ báyìí, ó tún wí báyìí, kò sí ọ̀rọ̀ kan tó sọ àfi kí màlẹ́kọ̀ọ́ bínú pé ṣé bẹ́ẹ̀ ni wọ́n rí, dákun má kó bá mi o, má kó bá mi o, má dáná bọ̀ mí lọ́rùn o. lẹ́yìn ọ̀rẹ́ yìí lẹ́yìn ìgbà tọkùnrin tún sẹ̀mí sí i Olúwa padà gbẹ̀mí rẹ̀, wọn lóbìnrin yẹn padà ṣe tọ́jọ́ bẹ́ẹ̀ mà lẹ́yìn ikú bọ̀dá rẹ̀. tó bẹ́ẹ̀ náà ní jàmá tó bá ti rí pé nǹkan kan ṣe kọjá kápátì ni wọn bùkátà ká máa ṣagídí, wọn bùkátà ká máa tanra wa jẹ. ẹgbẹ́ lómi ní sí bàbá rẹ̀ ló kú àbí màmá rẹ̀, abọ́kọ rẹ̀ àbíyàwó rẹ̀, abọ́mọ rẹ̀, abẹ́gbọ́n rẹ̀, abábúrò rẹ̀ tí bá ń bara jẹ́ táwọn onílàkà ẹ̀ máa ń da lẹ́kun wọ́n sọ pé ẹ fi mí lẹ̀ tí n tó ṣe mí bá ṣe mí ni ẹ̀ ní sọ bẹ́ẹ̀. ẹ dá gbogbo wa náà lèèyàn ti kú fún rí, gbogbo wa náà ni bí wọn ò kú lé wa wọn ti kú ládùúgbò wa rí, bí wọn sì kú ládùúgbò wa èèyàn ti kú lù wa rí. ká má tanra wa dànù, ẹni tó yẹ ká má tọrọ kẹ́ fún kó má ti jẹ́ pàwọn alátúnfà kó bá fún. nínú àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam ó ní innal mayyita la yu'adhabu bi buka'i ahlihi alayhi. dájúdájú òkú mo búra wọn máa fìyà jẹ lórí ẹkún táwọn èèyàn rẹ̀ bá ń sun lórí ẹ̀. ọ̀rọ̀ yìí àwọn sàhábà náà ni apá kan náà ni bọ́ọ̀lù ṣe lè rí bẹ́ẹ̀, àwọn ọ̀gbádìí sin lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam. ṣé bọ́ọ̀lù wa sọ yìí pé wala taziru waziratun wizra ukhra, ẹnìkan ò ní ru ẹrù ẹ̀ṣẹ̀ kan àfi tiẹ̀, arọ ẹrù ẹ̀ṣẹ̀ kan ò ní ru tẹlómi. báwo wá lòun ó ṣe jìyà lórí ẹkún táwọn sùn? ẹ̀yin ọ̀gbọ́n ni ànábì sọ, sísọ tó sì sọ ó túmọ̀ sí pé ká wá bá a ṣe sọ̀ra yìí. tẹ́lẹ̀ oníkálukú wa ká sọ̀ra o, gbogbo bá kú fún wa ẹ má kó bá o, gbogbo ẹ ń kó bá ní, ẹ ń kó bá ní. ọ sọ àsọtẹ́lẹ̀ pé ẹ hù lẹ́yìn ikú mi àbí kò sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ àkóbá ní fún kò bùkátà rẹ̀. àdúrà ló ẹ máa ṣàdúrà fún gbogbo àwọn èèyàn wa tó ti kú, gbogbo àwọn ọ̀rẹ́ wa tó ti kú, gbogbo àwọn ọmọ ìyá wa nínú Islam tó ti kú. ẹ dákun kí la mọ̀ tí ń ṣẹlẹ̀ sí wọn? àmọ́ àdúrà ló kú tá a mọ̀ sí wọn, torí pé àdúrà yọ gbà náà aláàánú lolúwa ẹlẹ́dàá wa. àmọ́ gbogbo wúwo tó ń kò ní ìtumọ̀ kankan, kò ní ìtumọ̀ kankan tó kọ́ ń tanra rẹ jẹ lọ. ẹ sì máa pọ́pọ́lọpọ́ ẹkún yun àbòsí ni, àbòsí lásán ni. ọrẹ́rìn ni tó fi débi tó kù ti kú, gbàtó débẹ̀ ló bá gbéra rẹ̀ dálẹ̀ ní máa ń sọkún. gbogbo àwọn ẹkún yun àbòsí lọ́pọ̀lọpọ̀ rẹ̀, nítorí pé láwùjọ àwọn máa ń gbàgbọ́ pé nìkan lè pa nìkan. ọwọ́ fẹ́ yọ okùn lọ́rùn pé èmi kọ́ mọ pa o, yóò wá sunkún yun débi pé gbogbo yóò mọ kó tó ó tó. ẹni tó bá ní kó dùn yín kó ná ọ̀pá ya rẹ̀, ẹni tó bá ní kó dùn yín kó ná ọ̀pá ọmọ rẹ̀, ẹni tó bá ní. ọkàn fẹ́ bọ́ ẹnu aráyé kò lánìí. ẹ dákun ẹja bẹ̀rù Allah, ẹja bẹ̀rù Allah. àwọn òkú tó ti kú wọ́n ń bùkátà wa wípé ká ṣàdúrà fáwọn, wọ́n ń bùkátà wa pé ká má gbàgbé àwọn. torí ẹ̀ ń gbà táwa fẹ́ tọrọ àforíjì fókùnyùn, oníkálukú aláyè rẹ ni ó tọrọ àforíjì fún, ó sì tọrọ pé kó ló wá kó fún lésì fọ wá kó bẹ́ẹ̀. kò mí bùkátà láti gbọ́ tiẹ̀, wọ́n náà bùkátà láti gbọ́ tèmi. Olúwa là ń pè, ó sì gbọ́ wa. Ya'lamu sirra wa akhfa. Olúwa mọ ntọ́pamọ́ àti ntọ́pamọ́ ti ntọ́pamọ́ lọ. sáti jẹ́ kí ahọ́n rẹ kó mì tètè lùtè kọ́ dájú pọ̀ ń sọ̀rọ̀. kèsì dandan kẹ́ni kan gbọ́ àbùkátà láti gbọ́ àti bùkátà láti tó. wípé ìwọ ni kọ́ kọ́kọ́ ṣe tiẹ̀ ìwọ náà ṣe tiẹ̀ àbùkátà rẹ̀. oníkálukú láyé rẹ̀ wọ́n ti ṣe tiẹ̀ tán sísẹ̀ kókó ń bẹ̀. lẹ́yìn ìjẹba abẹ́ Allah azza wa jalla gbogbo àwọn òkú mùsùlùmí tó ti kú Olúwa dákun bá àforíjì wọn
Olúwa dákun bá wa kẹ́ wọn, bá wa gẹ̀ wọn. Olúwa dákun bá wa síjú àánú rẹ̀ wò wọn. Dákun ṣe wọn lọ́mọ àlùjánnà. Ẹni tó bá jẹ́ pé wà nù dààmú nínú wọn, Olúwa bá gbé kó fún wa. Ẹni tó sì wà nù gbádùn nínú wọn, Olúwa dákun bá wa ṣàlékún rẹ̀ fún wa. Gbogbo gbàtà wa náà bá máa bẹ orí Islam ní kó jẹ́ ká máa bẹ. Olúwa Ẹlẹ́dàá wa gbogbo gbàtà bá gbẹ̀mí wa dákun orí ìmánì ní kó gbẹ̀mí wa. Jọjọ kọjọ tó dáa jù nínú gbèsè ayé wa lọ́jọ́ tá a kù, ọjọ́ tá a sì olùbápàdé ìwọ Olúwa Ẹlẹ́dàá wa. Dákun foríjì wa ká tó kú, ṣàánú wa lẹ́yìn ikú wa. dákun má dojú tì wá níjọ́ gbẹ̀ndàl qiyamah. aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله. يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عباد الله وما يوات سلايسي أن تاسفق له أم بكاتا بي قال سيلي أوين ياري قال صدى أوين ياري قال باوا كدو كباوا دارو eléyìí wọn bẹ nù kàtẹ́sì islam tó fi kọ́ wa kò sì sígbà tá a lè ṣe eléyìí kò bùkátà ká dàgbà sí kò bùkátà ká dọ́jọ́ sí nígbà tá a bá dán ká máa sọ̀rọ̀ àwọn gbólóhùn eléyìí tá a Nabi sallallahu alaihi wasallam tó fi kọ́ wa kíkẹ́ ká máa fi ṣe ìbánikẹ́dùn gẹ́gẹ́ bí gbólóhùn lillahi ma akhadha وله ما أعطى وكل شيء عنده بأجل مسمى اصبروا واحتسبوا تي الله iná ní nǹkan tó gbà tí ẹ ní nǹkan tó fún wa gbogbo nǹkan lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àkọọ́lẹ̀ àsìkò rẹ̀ ẹ ṣe sùúrù ẹ wá ẹ̀san àfẹ́kọ̀ ọmọ àyà wa tó kú yìí ẹ wá lọ sọ́dọ̀ Allah. irú àwọn gbólóhùn báyìí iná làwọn gbólóhùn tá a máa fi kíni bá ní kẹ́dùn nígbà tí ọ̀kan nínú wa tó bá ṣaláìsí. alìsílámù ní ẹ̀kan ṣoṣo náà ní ìbánikẹ́dùn kó jẹ́ kìí ṣe pé a máa lọ lálọ́tún lọ ẹni tó bá ti yọjú síbẹ̀ bá wọn kẹ́dùn lẹ́ẹ̀kan ó ti tó. nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní at-ta'ziyatu marra ìbánikẹ́dùn ẹ̀kan náà. àbùkátà ká máa lọ lálọ́tún lọ torí tá a máa ti lọ lálọ́tún lọ yóò di nǹkan míì á sọ di nǹkan míì ẹ̀kan tó ti lọ wọ́n tó sì fẹ́ yan ọmọ ìyá rẹ sójú mọ́wùlẹ̀ yan sójú o tẹ́fẹ́ tó wá kí yín lẹ́ẹ̀kan ẹ̀kan tó ti wá kí yín náà ti tó. a sì gbọ́dọ̀ máa péjọ sílé ibi tí wọ́n ti kú fún wa eléyìí òfin ṣẹ̀ríà ọ̀faramọ́ bóyá ibì kan làwọn náà palẹ́sẹ̀ kalẹ̀ tí wọ́n wá tan àwọn àti bàbá lọ tí wọ́n kó àwọn àga sábẹ́ rẹ̀ pébi táwọn ti máa gba ìkíni kẹ́dùnú gbogbo ẹ̀ ń bá ti wá dé àmọ́ wá jókòó àwa tí wọ́n gbà lálejò àwa náà tún máa gba àwọn míì lálejò. Islam ọkọ̀ oníkàmẹ́sì bẹ́ẹ̀ oníkàmẹ́sì bẹ́ẹ̀. bákan náà Islam ní kákíyèsára òkú tó kú fún wa yín ó ṣeéṣe kó jẹ́ kó jẹ gbèsè ká gbìyànjú láti tètè bá san gbèsè wọn ká má fi falẹ̀ òun ti lọ síbi tí a wí tí gbèsè bá ń bẹ lọ́rùn rẹ̀ tí wọ́n bá san
kò ní rí ìtúsílẹ̀ nínú sàárè rẹ̀ títí tí wọ́n fi bá a san. nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí Abu Hurairah tó gbà wá Ànábì ní nafsul mu'mini mu'allaqatun bidaynihi hatta yuqda anhu. ẹ̀mí mùmínì wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ kò ní rí ìtúsílẹ̀ títí tí wọ́n fi bá a san àwọn gbèsè wọn. torí ẹ̀ al-Imam Ahmad, at-Tirmidhi, Ibn Majah àwọn ni wọ́n gbé ẹgbàá wá ìjáde bí sanadin hasan gba ọ̀nà kan tó dára. ẹ jẹ́ ká gbìyànjú láti tètè ṣèwádìí gbèsè tó kù wá bá jẹ. ní ìbẹ̀rẹ̀ Islam tí wọ́n bá gbókù wá fún Ànábì sallallahu alaihi wasallam kí wọ́n ṣe sọ̀látùl jánásà sí lára, Ànábì etí ẹ síwájú ṣe é kí wọ́n tó béèrè pé sọ jẹ gbèsè. tó bá lọ jẹ gbèsè sọ sì fowó lẹ̀ tó san gbèsè wọn tẹ́bi tètè bá san. tó bá ní bẹ́ẹ̀ ni ó fowó lẹ̀ tó san gbèsè wọn l'Ànábì ó tó síwájú ṣe sọ̀látùl jánásà sí lára. àmọ́ tó bá sọ pé jẹ gbèsè ṣùgbọ́n kò fowó tó san gbèsè ń sílẹ̀ sáyé, Ànábì ó yẹra ni pé ẹ̀yin ní kẹ́ ṣe sọ̀láàtì sí lára. kó tó wá di pé lẹ́yìn ọ̀rẹ́ yìí Ànábì lèmi ni mo lẹ́tọ̀ọ́ sáwọn olùgbàgbọ́ òdodo ju ara wọn lọ, torí náà gbogbo ẹni tó bá kú tó bá fi gbèsè sílẹ̀ èmi ní màá bá a san. Ànábì ti kú torí ẹjẹ́ àmọ́ tètè wádìí òkú tó kú kọ́ mọ́ pẹ́ ṣé kò sí gbèsè lọ́rùn wọn, torí pé sàárè ìta gbé wọn sí wọn ní rí ìtúsílẹ̀ o, wọn ní rí ìtúsílẹ̀, wọn fi ẹ̀mí wọn dógò sára gbèsè wọn ó dìgbà tán bá tó bá wọn san. bákan náà nínú nǹkan tí Islam tó ní ká ṣe fáwọn ẹni òkú kú fún ìyàwó ọmọ bọ́yọ̀ bí rẹ̀ òun náà ní pé ká ṣe oúnjẹ fún wọn tí wọ́n máa jẹ. tába ti kásìkò àti jẹun tó ká gbóúnjẹ lọ fún wa. oúnjẹ nǹkan mọ̀ wá pọ̀ ju iye ẹni tá a fẹ́ ṣe fún lọ. torí tó ń jẹ bá pọ̀ lápọ̀jù yóò túmọ̀ sí pa nánàkúnà. ó sì ṣeéṣe látàrí pípọ̀ rẹ̀ kẹ́ni agbóúnjẹ wá fún kọ́ máa pàkíyèsí ẹni tó wà nítòsí ọ̀dọ̀ rẹ̀ pé káwọn náà kí wọ́n mú oúnjẹ kí wọ́n jẹ. eléyìí tó padà máa túmọ̀ sí pé àwọn ní ń ṣètò fáwọn ẹni tó wá kí wọn oúnjẹ tí wọ́n jẹ. torí pé kò yẹ kápá àwọn èèyàn wá bá wọn kẹ́dùn, kò yẹ kápá àwọn èèyàn wá bá wọn dárò kó wá jẹ́ ipá wọn máa wò wọ́n ran àwọn ò ní fi nǹkan ṣe wọ́n lálejò, àsìkò oúnjẹ ó tó àwọn ò ní fún wọn lóúnjẹ wọ́n máa kó omi mánú. àkọ́kọ́ wọn ò bẹ̀yìn o, ẹ̀yin tí a fẹ́ ṣe oúnjẹ wá fẹ́ni tó kúkú fún kẹ́ẹ̀sì kó ti pọ̀ lápọ̀jù. èèyàn mẹ́rin la fẹ́ ṣe oúnjẹ fún, a ṣe ṣe oúnjẹ èèyàn 40. èèyàn mẹ́wàá ni ó ṣe kó oúnjẹ èèyàn 100 àbùkátà. ọ̀wọ́ iyejú àwọn nìkan ní ká ṣe oúnjẹ fún àwọn láṣẹ oúnjẹ fún. gẹ́gẹ́ bó ṣe wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ látọ̀dọ̀ Abdullah ọmọ Ja'far, ó ní nígbà tí wọ́n túfọ̀ ikú bàbá òun Ja'far nígbà tí wọ́n pa lójú ogun, Ànábì sọ pé isna'u li ali Ja'farin ta'ama faqad atahum ma yushghiluhum. ẹsẹ̀ oúnjẹ wá fáwọn ará ilé Ja'far torí pé nǹkan tí ó pa ìrójú bá wọn ti ṣẹlẹ̀ sí wọn. àìrójú ti bẹ́ni tó kúkú fún táwọn ní ọmọ fapẹ́rin, àwọn ní ọmọ dáná, àwọn ní ọmọ sin ráìsì sórí iná, àwọn náà máa pa pẹ̀tẹ̀ báwọn fẹ́ ro kà kálá torí pé nítorí bá wọn ọkọjá gbogbo eléyìí ẹ̀yìn ẹ̀ lọ sí oúnjẹ wá fún wọn. Al-Imam Ahmad, Abu Dawud, An-Nasa'i àbí Abu Dawud, At-Tirmidhi àti Ibn Majah lọ́gbàá wa, An-Nasa'i ọ̀gbàá wa ọjọ́ gbà wá tó fẹsẹ̀ rìn lẹ̀. ẹ sí oúnjẹ fáwọn ará ilé Ja'far torí tí ó pa ìròjú bá wọn níbi àti dáná ti dé sí wọn. torí ẹ ṣọ́ra o fún kékeré máa wá sí oúnjẹ wá fún fẹ́ni tó kúkú fún lọ́nà tí ó pọ̀ táwọn náà wá máa pín fún yín. má bá wọn jẹrú ẹ̀, má bá wọn jẹrú ẹ̀. Islam ṣé kí ló dé, kí ló ṣẹlẹ̀ ní nǹkan àjọyọ̀ tafẹ́ ti torí rẹ̀ wá jẹ́ ni tó ṣe é pé a máa wá jẹun. kí ni nǹkan àtúntò tó ṣẹlẹ̀ tẹ́ fẹ́ máa jẹun. àwọn ni ẹ kò burú ẹ tẹ̀bà fún wa kẹsẹ̀ fọ́ sí
ẹran lè má sí ń bẹ̀ torí kò kú ló kú ẹ̀bá nǹkan ta ló ní kẹ̀kẹ́ ta ló ní kẹ̀kẹ́ bí ọmọ pa àwọn èèyàn ilé oúnjẹ lè wà nítòsí kan lọ́jọ́ tẹ́lẹ̀ náà òfin ṣẹ̀rí ọ̀faramọ́kẹ́ péjọ sọ́dọ̀ ẹni tó kú fún tọ́ba ti kí wọ́n máa lọ torí pé níbi tẹ́ bá ti péjọ tẹ́ ti pọ̀ bìbà tẹ́ ẹ̀ lọ nǹkan mi ọ̀wọ̀ wọ́n máa sọ̀rọ̀ tí ọba ìjókòó mu ọ̀rọ̀ ilé ayé ọ̀wọ̀ ọ̀rọ̀ eré ẹ̀fẹ̀ yọ̀wọ̀ ìfinidápara yọ̀wọ̀ ẹ ti gbàgbé pẹ́nìkan ló kú lẹ́ fi péjọ yọ padà ṣẹlẹ̀ yìí pé gbogbo àwọn èèyàn tó jókòó yìí àti bàbá yìí wọ́n ti wà ń jókòó káàtì ẹ̀ pé wọ́n ti jẹun ti bàbá yìí oúnjẹ ti bàbá yìí náà ti tó kápọ̀ bá wọn sáàmù àwò wọn ràn ní ẹ bá tún kó wọn sí náwó àwọn tó máa para pòrò pé bó láti rówó bó sẹ̀kọ́ lára fún wọn dárò fọ́ sí gbogbo eléyìí kọ́ yẹ kẹ́ jókòó lọ́dọ̀ wọn oníkàlùkù kó túká Jarir ibn Abdillah al-Bajali radiyallahu anhu oni kunna na'uddu al-ijtima'a ila ahli al-bayt wa sun'at at-ta'am ba'da dafnihi min an-niyaha oni awa kunna na'uddu al-ijtima'a ila ahli al-mayyit wa sun'at at-ta'am ba'da dafnihi min an-niyaha awa sahaba aka kalo ma péjọ sílé ẹni tó kú àti kí wọ́n máa ṣe oúnjẹ lẹ́yìn ikú rẹ̀ tá a ti sin mina niyaha wípé nínú gbìarò lọ́wọ́ tí wọ́n máa ti torí rẹ̀ fi àjò. ẹ rí i pé irú àwọn nǹkan báyìí tí èèyàn bá gbọ́ yé irú ìsòkúdàjọyọ̀ ìsọ òkú di nǹkan náwó yóò ròdò lọ́mú mi yóò parẹ́ kúrò láwùjọ àwọn mùsùlùmí àwọn sàhábà ni ká péjọ sílé ẹni tó kú ká tó máa ṣe oúnjẹ pín fáwọn èèyàn ká máa ṣe oúnjẹ lẹ́yìn tá a ti sin òkú tán akàkún inú igi àrò èyí tó kù máa ti torí rẹ̀ jìyà Al-Imam Ahmad ló gbà wá àti At-Tirmidhi sì sọ pé hadithun hasan hadithi tó dáa ni tó kù bá kú ìlú tó kú sí ló yẹ ká sin sí ìlú tó kú sí ló yẹ ká sin sí pàápàá jùlọ tó bá gbé àwọn mùsùlùmí wà ń bẹ wọ́n sì lórí tẹ́tẹ́ ń sìnkú sí ń bẹ kò sì kún wọn lápá ètò bá ti ṣe lọ gbé sí ibi tó kú sí ni ẹjẹ́ á máa sin wọ́n sí ẹni tó kú sílùú kan tó gbé iṣẹ́ ló gbé lọ́ọ̀bẹ̀ wọn ò ṣe ní sin síbẹ̀ ó kú sílùú kan bí ó ti ṣe lọ ṣe káràkátà tí ó padà sílùú rẹ̀ ló gbé lọ́ọ̀bẹ̀ Allah wa ní kí títàn bá ń bẹ̀ ibẹ̀ náà ní ká sí sí ẹ bùkátà láti máa gbé bọ̀ wálé káma wá sọ ike orí adé kìí sùn ta báwo lórí adé ṣe wá kú síta nígbà tó ẹgbẹ́ kò ní sùn ta ó yẹ kó má kú síta ni gbogbo eléyìí arapa ń tanra wa jẹ ni òkú tó kú yìí ibi tó kú ẹ sí síbẹ̀ ẹ̀yin kò dín wàhálà kù fúnra yín ìbá pọ̀lọpọ̀ ọgbà náà la gbókù láti ìlú kan tá à ń gbé lọ ìlú mi tí jàǹbá mọ́tò ṣẹlẹ̀ tó kù wá di púpọ̀ kí ni nǹkan tí òkú mélòó là ń gbé bọ̀ òkú mélòó ni wọ́n ti wá ń gbé bọ̀ báyìí nígbà tí àwọn èèyàn kú lógun Uhud àwọn sàhábà fẹ́ máa kó wọn bọ̀ wá sí Madina Ànábì ní rárá ibi wọn kú náà ní kẹsì wọn ibi tí wọn kú náà ní kẹsì wọn ẹ̀rí pé tẹ́ bá lọ Madina nìsí nínú nǹkan tá a sọ nínú àwọn àyè tá a sọ pé ó yẹ kẹ́ ẹ bẹ̀wò òun náà níbi tí wọ́n ti jagun Uhud kó lè láǹfààní àti sàdúà fáwọn ẹni tó kú sójú ojú ogun Uhud yẹn lórí tẹ́tí wọ́n sin wọ́n sí ń bẹ̀ jọ èèyàn dọ́n. ṣùgbọ́n o tó bá wọn fẹ́ gbókù kúrò níbi tó ti kú tó fẹ́ gbé lọ sí níbòmíì à ní tako o tó bá ní táwọn fẹ́ sinú à ní tako kí ló dé torí pé àwọn sàhábé ńlá méjì nínú àwọn ẹni tó lọ àti ṣe àdéhùn àlùjánnà láti ilé ayé mi Sa'ad ibn Abi Waqqas àti Sa'id ibn Zayd radiyallahu anhuma wípé nígbà tí wọ́n kú sí Al-Aqiq Al-Aqiq ó jẹ́ àyè kan ní Al-Madina àmọ́ láyé ìgbà yẹn ẹ̀yìn ó di Madina lọ́nlọ́ọ̀nù Al-Aqiq dédé bíi ti Al-Jami'atu Al-Islamiyya tó wà lónìí ní Al-Madina ibẹ̀ ni wọ́n ń pè ní Al-Aqiq tó bá wo wájú Al-Jami'atu Al-Islamiyya
ó rí i pé afárá kan wà lórí rẹ̀ afárá yẹn ó kọjá lórí wádìí Aqiq ojúdò Aqiq lọ́wọ́ à ń bẹ̀ tẹ́lẹ̀ àmójú èrò kì í jẹ́ kó mi ó sí ń bẹ̀ torí ẹ̀ àwọn sàhábà yẹn kú sí agbọn abẹ gbàtọ́ kú sí agbọn abẹ wọ́n wá gbé wọn láti bẹ̀ wá sí Madina ibẹ̀ ni wọ́n wá sí wọ́n sí eléyìí túmọ̀ sí pé ọ̀tọ́ náà kókò kú sí Kánò kẹsàn kó Ògbómọ̀ṣọ́ lẹ́fẹ́ sin sí kókò sógbómọ̀ṣọ́ kẹsàn pé Ilé-Ifẹ̀ lẹ́fẹ́ gbé lọ kò sí nǹkan tó burú mbẹ ṣùgbọ́n tó bá yẹ kí wọ́n sin síbi tó kú sí ọ̀nà lọ dájú ká dín wàhálà kù fúnra wa ìnáwó tá a bùkátà ká dín kù fúnra wa wàyí o tó bá tó wá sọ pé ibi tó kú kú lẹ kọ́ lẹ́fẹ́ sin sí sẹ́mi pé ńgbà tó kú níbí báyà àwọn mùsùlùmí péjọ wọn ṣe sọ̀látù jánásà sí lára ẹ má tún gbé dán kẹtù máa ṣe sọ̀látù mi o ẹ yọ kẹtù ẹ ti ṣe náà nínú kẹtù ṣe sọ̀látù jánásà láti fi tẹ́bá dán ẹ lọ sí tààrà àbí kọjá yìí pé ẹ ṣe sọ̀látù jánásà sí láàbì ńgbà tẹ tó dán kẹtù ṣe sọ̀látù jánásà eléyìí ń jẹba akramakumullah kò sí tàbí ṣùgbọ́n àwọn òkú wa ti ń kú àwọn dáadáa wà eléyìí tó ṣe wípé a lè ṣe fáwọn òkú wa tí wọ́n máa bá àwọn òkú wa ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ eléyìí tí Al-Imam Muslim tí wọ́n gbé jáde látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n lọ́kùnrin kan wá bá Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ pé bàbá àwọn kú bàbá àwọn wọn láǹfààní àti sọ àsọtẹ́lẹ̀ kan tí kò fi mú wọn lọ lójijì afayanfa'uhu an atasaddaqa anhu ṣé yóò ṣe bàbá mi láǹfààní tó ń bá ṣe sàrà fún wa qala na'am Ànábì ní bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí pé àwọn òkú wa tó kú a lè ṣe sàrà fún wa a ṣe sàrà fún wa nínú owó tiwa láti ṣe sàrà fún wa mú nǹkan tó wù ọ́ tó dùn mọ́ tó ń sojú kòkòrò kọ́ mọ́ bọ́ ọmọ lọ́wọ́ nínú dúkìá rẹ̀ fífún ẹnìkan kọ́ aláníyàn pé mo fi ṣe sàrà fún bàbá mi mo fi ṣe sàrà fún màmá mi mo fi ṣe sàrà fún ọmọ mi tó kù ládàá rẹ̀ ọmọ lọ bá wọn. sàrà nínú nǹkan tí máa ń sòkú láǹfààní káwá kíyè sàrà tó máa sọ pé wọ́n ṣe sàrà ẹni tó ní bùkátà wọn máa fún ìjọba pé ń sàrà ó fi fún ẹni tó ní bùkátà tó o bá fún ẹnìkan tí ò ní bùkátà sí ní nǹkan kò fẹ́ òǹkà níjù bẹ́ẹ̀ òǹkà máa bóyá àmọ́ fún ẹ̀bùn ni wọ́n máa pè sàrà wọn ni kò sí ó fi sun ẹni tí ò ní tó bá fi sun ẹni tí ò ní tó fún ọ wà lánìyàn pé mo fi ṣe sàrà fún òkú mi tó kú ládàrí ọlọ́ba wọn gbogbo nǹkan tó bá ti dáa tó wúlò iná lèèyàn lè fi ṣe sàrà a lè fowó ṣe sàrà a lè fi ilé ṣe sàrà a lè faṣọ ṣe sàrà a lè fi bàtà ṣe sàrà a lè fóúnjẹ ṣe sàrà gbogbo nǹkan tó dáa tó wúlò la lè fi ṣe sàrà àmọ́ ẹni táwọn fún yọ jẹ́ pé ó ní bùkátà sí yàtọ̀ sí sàrà tó ń ṣe tantanra wọn jẹ tó ń rò pé àwọn ń tàn kú jẹ sàrà bídà ẹlẹ́sìn sàrà àjọ kẹta ẹlẹ́sìn sàrà àjọ kẹjọ ẹlẹ́sìn tológójì ọjọ́ ẹlẹ́sìn tọlọ́dọọdún àdádálẹ̀ lásán tí ò wúlò fún níbo wọ́n ti wá sọ pé kẹ́ ẹ dágbà sí sàrà níbo wọ́n ti sọ pé kẹ́ ẹ dágbà sí sàrà ló fi jẹ́ pé àmàlà àti gbẹ̀gìrì lẹ́yìn fi máa ṣe sàrà àfi mọ́sà iná làwọn òkú máa jẹ lọ́dọ̀ tí ẹ sì ní pé gbogbo ẹjẹ́ yìí láì ṣe sàrà fún àwọn tó ti rí ń jáde ní yàtọ̀ sí pákó sàrà wo bọ́lá tó máa sọ fáwọn náà pé ẹkú kalẹ̀ o tẹ́ wá jẹ sàrà sáwọn náà dùnnú àbọ̀kàn kálukọ́ gbọgbẹ́ ọkàn wọn gbọgbẹ́ ni torí ẹ̀ sàrà ẹni tó ní bùkátà ní kẹ́ fún ẹni tó sì ní bùkátà kò bùkátà kọ́ máa ṣe bára torí kọ́ mẹ́tẹ̀ pẹ́ ń gbé bára ṣiṣẹ́ lárugẹ nínú wa ní ìsìn àmà ẹjọ́ pípọ́ bá náwó nǹkan sí pé ọ̀ràn lọ́wọ́ yóò tẹ́wọ́ gbà nítorí pé ó ní bùkátà sí kọ̀sẹ̀dìgbà tó bá gbé gba bára ìwọ náà sì mà torí pé ojúmọ tó yọ ọmọ àwọn èèyàn tó tẹ́ pọ̀ ọ̀jẹ́ dánrú ẹ̀wò sí wọn torí tó wọn bá jẹ́ sàwáwù rẹ̀ wọ́n jù ọ̀lọ́ tọ ẹni tó ní bùkátà ní kò fún wọ́n sá ti lánìyàn ìgbà míì ẹnìkan wá bọ̀ ó ní ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ o sì wá ràn lọ́wọ́ torí inú ràn lọ́wọ́ tó ràn lọ́wọ́ nítorí fẹ́ fi ràn lọ́wọ́ ojú lánìyàn sí pé mo fi ṣe sàrà fún bàbá mi mo fi ṣe sàrà fún màmá mi yọ wá jẹ pé ńlọ bẹ́ẹ̀
nínú gbèsè ayé rẹ̀ torí ẹ̀ sàárà àkàṣe fókù yìí máa wúlò fókù gbogbo gbà lọ́jọ́kọ́jọ́ máa ṣe sàárà fún bàbá rẹ̀ máa ṣe sàárà fún ìyá rẹ̀ torí pé ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òkú tí ń kú àwa náà padà kú kámẹ́jọ ó dìgbà tá a bá tó kú ká tó mà ìjàmbá ń ṣe wọ́n lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí pé ṣe sàárà fún ta ni ọ wà ń kó kó ṣe sàárà fún ẹni tó kù bí tààrà ni bàbá wa màmá wa àbẹ́ni tí àwa tá a ti kú bí tààrà ọmọ wa àbẹ́ni táwa tá a ti kú jọ jẹ́ tọkọtaya bí ìyàwó àbọ́kọ wa ẹ lọ dì mú ní ìsìtọ́ wá pé bàbá wa ló kú àwa ń ṣe sàárà fún wa ń ṣe sàárà fún wa níjọ́ lẹ́rù pé sàárà wọn tàn táwọn náà bá ti tán ni ṣé bí bàbá tiwa wọn ò jábọ́ láti sánmà bàbá kan màmá kan ló bí bàbá tiwa ṣé ń gbà tá à ń ṣe sàárà fún bàbá tiwa bàbá àti màmá tó bí bàbá tiwa sáà rántí wọn ṣé bá ti fà àwọn ilé ìlẹ̀ fún bàbá wa bàbá wa ti lọ ìgbà tí bàbá wa ti lọ sáà mú ti bàbá àti ìyá wọn mọ́ tiwọn nínú sàárà tàǹsì ẹ̀rí pa àmúmá bàbá wa sọ màmá wa sọ ó túmọ̀ sí pé táwọn náà bá ti kú kí ni tọmọ wa náà mú bọ́ àwa sọ náà ló fi jẹ́ pé ìjà máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ òkú torí kò tẹ̀síwájú ó tètè ń já ó yẹ kó jẹ́ pé bí mo ṣe sàárà fún bàbá mi mo tún ṣe sàárà fún bàbá mi màmá bàbá mi sọ yẹ kó máa lórí àwọn méjì náà bàbá mi Allahu akbar nǹkan ṣe ọ̀pọ̀lọpọ̀ òkú tó ti kú ẹlòmíì tí ẹ ti dásẹ̀ pátápátá látọjọ́ tó ti pẹ́ kọ̀rẹ́ ni ṣàánú rẹ̀ mọ́ torí ẹ̀ ní àwa ńlá wa ṣẹ́kù fún gbogbo àwọn òkú àwa mùsùlùmí lápapọ̀ la ṣẹ́kù fún wa walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman Olúwa láwọn ẹni tó dé lẹ́yìn àwọn sàhábà ìyẹn àwa tó fi lórí gbogbo àwa kúrúntù wọ́n máa ṣàdúà pé wọ́n Allah foríjì wa tó foríjì àwọn ọmọ ìyá wa tán ti nígbàgbọ́ òdodo ṣáájú tiwa ẹni tí wọ́n máa ṣẹ́kù fún àwọn mùsùlùmí náà àdúrà tẹ̀yìn bá ń ṣe fún gbogbo mùsùlùmí àpò oríire tá a jẹ́ mùsùlùmí akramakumullah inú ṣe wánú àdéhìí kan wípé tó bá tọrọ pé Olúwa foríjì mi foríjì gbogbo mùsùlùmí lọ́kùnrin foríjì gbogbo mùsùlùmí lóbìnrin Allah ó foríjì wọn náà ló ń ka gbogbo mùsùlùmí lọ́kùnrin àti gbogbo mùsùlùmí lóbìnrin Allahu akbar ó túmọ̀ sí pé ó yẹ kó wà nù àdúrà wa náà pé gbogbo mùsùlùmí káfà Olúwa bá wa foríjì wọn nítorí kí wọn náà lè láǹfààní pé iye òǹkà ẹni tó tọrọ fún Olúwa ó fi iye òǹkà náà foríjì wọn náà eléyìí túmọ̀ sí pé nínú tí wọn máa wúlò fókù wọn náà ní ká ṣe sàrà nínú tó tún máa wúlò fókù òun náà ní kọjá yìí pé à ń ṣàdúà fókù ní gbogbo ọgbà lọ́jọ́kọ́jọ́ má gbàgbé òkú rẹ pẹ̀lú àdúà gbogbo ẹkún tó sùn gbogbo wọ́n ti pè ìrònú ìbànújẹ́ gbogbo ẹ̀ kò sòkú láǹfààní kankan bíi kọ́ wá mú tiẹ̀ náà mọ́sẹ́ni sí pé ìwọ Olúwa bá mi kẹ́ bá mi gẹ̀ bá mi foríjì bá mi kẹ́ bá mi gẹ̀ bá mi foríjì kò gbọ́dọ̀ wúwo lẹ́nu ẹ̀ wa qur rabbi irhamhuma kama rabbayani saghira nígbà tá a pàdánù bàbá àtìyá wa àdúrà nígbà tá a ti pàdánù wọn àdúrà ẹnìkan nu wọn ló ti kú àdúrà tá a máa ṣe fáwọn òbí wa gbogbo gbà mo rí kọ́bọ̀ kan jẹ nínú owó bàbá mi ò tí a fi kankan lẹ̀ tí ń jẹ màmá mi ò fi kankan lẹ̀ tí ń jẹ gbogbo owó tí mo ń pè lólówó lónìí owó wọn náà ni gbogbo ìjọba òkò jẹ àní rántí wọn pẹ̀lú àdúrà bẹ́ẹ̀ sì ṣe máa rántí wọn pẹ̀lú àdúrà tí ó wúlò fún wọn jù wọn náà ní pé ká wá ọ̀nà láti jẹ́ kó jẹ́ pé àdúrà wa yóò máa wà fún wọn gbogbo sọ láti tàbá ń ṣe láyé yìí bàbá ṣe salawatul khams tí wọn ò ní náfìlà kẹtọ́ máa ṣe láyé ẹ̀ tó bá yẹ kí ní salawatul khams làdúrà tún wọbẹ̀ fún bàbá àtìyá rẹ̀ ẹ̀mí ló la ṣàdúrà fún wọn márùn lójúmọ́ wọn kú oríire yàtọ̀ sí wọ́n tó ń tan rẹ̀ dànù
ọ̀làdùn àjọ kẹta ọ̀làdùn àjọ kẹjọ ọ̀làdùn ogójì ọjọ́ aládàádálẹ̀ tí ọmọ etí kan àwọn tó gbowó lọ́wọ́ rẹ náà àwọn náà ru alikẹ́mbà wọ́n ru àti láwàní wọ́n gbowó lọ́dọ̀ rẹ wọ́n ní eléyìí dàbí ọ̀dà kọ̀dá. ìwọ náà máa ṣàdúrà fún bàbá rẹ gbogbo gbà ọmọ tọrọ àforíjì fún ya rẹ gbogbo gbà nítorí pé etí wọn sọ wọn ní ẹ̀yìn kì í hùyàn kárí nǹkan kan họ bí èékánná ẹni èékánná èèyàn ló ṣe họ èèyàn tó ní họ láhọ̀bó tó sì ní họ lọ́nà tó tún fi máa rinra rẹ torí ìdílé yìí ó wá nu hadith kan tí imaamu Bukhari gbé jáde nínú tírà àwọn al-Adabul Mufrad Ànábì sallallahu alaihi wasallam ní òkú wọ́n máa ṣe àgbéga pò fún lójoojúmọ́ nù sáré wọ́n máa ṣe àgbéga pò fún lójoojúmọ́ nù sáré yóò máa wá béèrè pé bọ́lá eléyìí tó ti wá wọ́n ní waladuka istaghfara lak ọmọ rẹ lọ tọrọ àforíjì fún ìwọ náà tó ti wọnú àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ àbọ̀ ń bú bàbá rẹ ránṣẹ́ lójoojúmọ́ ni pé ọkàn bí wa sínú wàhálà ọlọ́kọ̀ọ́fin kankan lẹ̀ ọ̀ amúkùmọ̀ kọ́ lọ́ba bàbá tó bí ọ ló ń bẹnu àtẹ́lù báwọn màmá ẹ ló ń bẹnu àtẹ́lù báwọn àdúrà lọ́mọ fi ránṣẹ́ sí wọn tó ló wá bá padà fi ọ́sà àlùjánnà bóò ló ṣe dúpẹ́ fún bàbá rẹ bóò ló ṣe dúpẹ́ fún ìyá rẹ torí tí wọn bá bí wa sáyé náà bóò lọ́ba ṣe wà àlùjánnà olùwàkọ́bá àforíjì wọn àwọn òkú mùsùlùmí pátákáàfà àwọn ẹni tó ń kú lórí pé ìsìláàmù òdodo wọn ṣe wọ́n sì ṣe ìtẹ̀lẹ́tà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. a máa tẹ̀síwájú lọ́jọ́ mi abolúwa ẹlẹ́dàá wa gbogbo àwọn òkú mùsùlùmí Olúwa bá wa foríjì wọn Olúwa bá kẹ́ wọn bá wa gẹ̀ wọn Olúwa bá wa sìn wọn lọ́mọ àlùjánnà bá wa síjú àánú rẹ̀ wò wọn Olúwa ẹlẹ́dàá wa ìgbédìde tó gbé wọn dìde àtàwa náà lọ́jọ́ gbẹ̀ndàl qiyama ìgbédìde ẹni tó wà àlùjánnà ní kò ṣe Olúwa dákun má ṣe wa lọ́mọ aná má jẹ́ kó máa ná wà nù wa má jẹ́ kó máa ná tara wa jáde Olúwa ẹlẹ́dàá wa foríjì wa ní kọ̀kọ̀ àti ní gbangba ṣàánú wa ní kọ̀kọ̀ àti ní gbangba má dojú tì wá ní ọ̀gbìn al-qiyama ọmọ àlùjánnà ní kò sí wa nínú tó ló wá fi pa wá láṣẹ àwa tá a sì ń bẹ láyé tá a ti kú òun náà ní ká máa rántí sí as-salatu fún ọ̀gá wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé Allahu azza wa jalla ẹlẹ́dàá wa àtàwọn màláìkà rẹ̀ àwọn náà ń ṣe as-salatu fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àdéhùn sì ti síwájú nínú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé man salla alayya marratan sallallahu alayhi biha ashra ẹnikẹ́ni tó bá ṣe as-salatu kan fún mi Ànábì Muhammad sallallahu alayhi wa sallam mẹ́wàá ìní as-salatu tó lọ́wọ́ fi sàn fún فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله. الله أكبر.